Ọ̀nà Kakanfò tó jẹ́ Ìbà Gani Adams ó yẹ kẹ́ ṣàkíyèsí wípé ìpè ní jà ní èpè ta ní èpè ọba arólẹ̀ yìí náà ní ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò wa tán bá lẹ̀ lóògùn ẹ̀ẹ́ni náà ní torí pé níbi tó yẹ kẹ́ ẹ lo oògùn tẹ́ ẹ ní sí òun níbi tí wọ́n bá ti sígun fún yín Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ ìwádé kábíyèsí o wọ́n ti sígun fún yín kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ti sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ìwà lóde tí ò jagun. kí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin olóyè Sunday Igboho Òòṣà àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams. Wọ́n ní àìsí ń bẹ̀ àìbá wọn dá sí. Níwòye ojú tèmi fi wò ó ká yọ dẹ̀gàn kúrò ká tún fi dẹ̀gàn sí i. Akíkanjú ọkùnrin ogun iná ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. lóògùn ojo. Tíjà bá bẹ̀rẹ̀ lágbàdì. Ó kàn já sí wípé níbi tí Ààrẹ Ọ̀nà Kakanfò lu akíkanjú tí wọ́n sí inú ẹgbẹ́ OPC ni. wọ́n fi dàlúrú. Ibi táwọn lu akíkanjú tí wọ́n ibi táwọn lu sínú. ni wọ́n fi wùwà jàǹdùkú láyé ìgbà náà. Tó bá wá ń dárúkọ akọni ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ dárúkọ olóyè Sunday Igboho Òòṣà. a ní Ìkáyé #1 orí ẹwà bẹ́ẹ̀. Akọni ni o. bẹ́ẹ̀ ni o tí ò rújú. Ìdí tí Sunday Igboho Òòṣà fi níyì a ní Ìkáyé ni. ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ. Ayọ̀kàn tí Sunday Igboho ní ni. kò ní bàjẹ́ fún ẹ̀ jàre orí ẹwà bẹ́ẹ̀. Èyí tó ní ó sì dá lójú. èyí tó ní ó kọjá Èyí tí Sunday Igboho ní a ní olówó òṣìṣẹ́ kú kì í ṣe bíi ti májàsọ́lá o ládùúrú tó fi ṣe lé ṣùgbọ́n àwa Yorùbá náà lọ ta ara wa. ọ̀rọ̀ Àwa náà lọ ta ara wa. àwa ní o. Àkí appreciate nǹkan tá a ní. ó dìgbà tí ìkànnì bá bàjẹ́ tàbí tó sọnù mọ́ wa lọ́wọ́. Irú Sunday Igboho yẹ ó yẹ kí gbogbo Yorùbá kí wọ́n máa rọ̀jò àdúrà lé lórí. àbí àwọn aláìní kan ṣe. Ṣùgbọ́n kàkà kẹ́ rọ̀jò àdúrà lé Sunday Igboho lérí àwọn ọmọ Ìbà Gani Adams. àwọn jàǹdùkú. àwọn ọmọ ẹgbẹ́ OPC. àwọn ọmọ OPC Gani Adams. ó tún pè lẹ́rọ̀ ní Sunday Igboho. àwọn jàǹdùkú OPC Gani Adams. wọ́n dà bẹ́ẹ̀. èpè wọn ò lè mú Sunday. ṣùgbọ́n kò lè dùn mí fún àwọn ọmọ ẹgbẹ́ OPC Gani Adams ẹ máa tí lọ. wọ́n ń jọmọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. kò ní bàjẹ́ fún ẹ. ìdí méjì ni èpè yóò fi lè jọ mí lójú. èpè wo tiẹ̀ lè ṣe mọ́ Sunday lára kò jẹ́ wọ́n lè pè. Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ Ìbà Gani Adams. ó yẹ kẹ́ ṣàkíyèsí wípé ìpè ní jà ní. bẹ́ẹ̀ ni o ìpè awolẹ̀. èpè ta ni èpè ọba arólẹ̀ iná ní ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò wa. òun mo fi sọ pé àwọn èso ọmọ Yorùbá ìpè awolẹ̀ ò lè jà wá. tán bá lẹ̀ lóògùn ẹ̀ẹ́ni náà ni torí pé níbi tó yẹ kẹ́ ẹ lo oògùn tẹ́ ẹ ní sí òun níbi tí wọ́n bá ti sígun fún yín. Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ ìwádé kábíyèsí o. bàbá ti sígun fún òun. wọ́n ti sígun fún yín. kò fẹ́ lógun ni. kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ti sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ̀rù ogun ló ń bá Gani. ẹ̀rù ogun. kódà tí ò ní tó fi jagun. ẹ̀rù ogun ló ń bá. tó bá ní tó fi jagun ó ti kan lùkú lọ́dẹ báwọn kòkòrò tí wọ́n ń pa àwọn èèyàn wa. wọ́n wá ti gìrìwó bọlẹ̀ gìrìwó. kí láǹfààní tá a ní Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá sí. ẹbí kí láǹfààní yín. ẹbí lè rè o. ṣé kẹ́ ẹ máa kó agbádá rọrùn kẹ́ ẹ máa gbé ọ̀bá kiri lárí kẹ́ wá jẹ lárí lẹ́ni kẹ́ wá sí fún wa ni. káwọn lọ bá wọn sọdún èṣù. ìdí ẹ̀ torí ẹ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí òun láàrí. ọdún Ọ̀ṣun àtọdún elékuru. ó ti ẹ̀gbọ́n ṣe bí àwọn àjẹ́ kan jáde níjọ́ kan nígbà tí bóyá wọ́n bu yíyá bí wọ́n ṣe nǹkan kan. àwọn àjẹ́ kan jáde èpè náà máa ń bá Ààrẹ Yorùbá Ọ̀nà Kakanfò ẹ tó bá gba owó bá ẹ ṣe pé àwọn àjẹ́ yẹn lé ní. àbẹ́ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ tó ṣe pè wọ́n mọ̀ ní. ẹ ṣe pé wọ́n ibi kan wá tẹ̀lé yín lọ ibi kẹtọ ìbá fèsì àwọn bùrùrù tí wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá. wọ́n tẹ̀lé bá káwọn ọmọ wa nugbó. láti ìgbà tẹ́ ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ogun mélòó lẹ ti jà fún wa. kò ní bàjẹ́ fún ẹ. ẹ ní ìjọba òfin yín ní Àbújá. Aláàfin tí wọ́n pè yín tí wọ́n ní kí lẹ fẹ́ ṣe sí insecurity àwọn bùrùrù tí wọ́n ń pa wá kí lẹ fẹ́ ṣe sí nílẹ̀ Yorùbá yìí. Sálàfin tó pè yín yẹn kò tí lágbára wọn ò tí ní àṣẹ ti fi pe gbogbo àwọn kọ̀rìnkọ̀jẹ̀ ìlú. Aláàfin kéré lójú ẹ̀ ni. sẹ́yìn nìkan lẹ́dàá ṣiṣẹ́ sáwọn sójà ò ní sọ́pọ́ọ̀tì yín sáwọn ọlọ́pàá ò ní sọ́pọ́ọ̀tì yín Gani Adams sáwọn àmọ̀tẹ́kùn ò ní sọ́pọ́ọ̀tì yín. ọ̀lẹ ni.
tíjà bá bẹ́ńbẹ̀ ká gbàgbé kẹ̀kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bínú Sunday Igboho. ìlara ní. kí ni Sunday Igboho gbé yín kí ló ṣe fún yín. ẹbí wọn o. èyí dìde ní ọwọ́ ara rẹ̀ ó dìde ó kán lùgbó kò béèrè àpúrúfà kankan lọ́dọ̀ ìjọba. ẹ̀yin sì ń bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ yín tó kó tẹ̀ fi rọ́ọ̀tù ìpè. ìpè wọn ò lè ṣiṣẹ́ lórí Sunday. wọ́n fẹ́ pèsè yìí ni. àwọn gbígbà ṣe máa ń ṣẹ́pẹ̀ fún ìdílé jáde. wọ́n máa ń ṣẹ́pẹ̀ fún gbogbo ọmọ Yorùbá wọ́n máa ń ṣẹ́pẹ̀ fún wọn nìyẹn. àwọn lè wá sọ pé ká kó ẹ̀mí wa lé àwọn lọ́wọ́. kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àti ọba arólẹ̀ olébè? ká mú kẹ́mi wa lẹ́yìn lọ́wọ́ ká máa sọ wà yí dẹ́pẹ́ ìmọ̀gè pé lọ. ẹ̀yin àtọba arólẹ̀ ṣé àkọ́kánlẹ̀ lọ fi jọ bí yín pẹ̀lú. èpè ní gbogbo ọmọ káàró òjì ni wọ́n mọ̀ bùn wá lépè. ẹ wo Ààrẹ Ọ̀nà Kakanfò. ọ̀lẹ́ òní àtọ̀ọ́lé ni wọ́n. wàláì mo lóògùn fi yín lọ ọ̀la ìdàgbà mo fi olóògùn bá mo ní oògùn. ó tiẹ̀ tó ìtọ̀nà dé o. ètò wọn tún sọ ìní ìsinmi. bẹ́ẹ̀ sì ń bẹ̀rù kí. wọ́n á ní Sunday ló rẹ̀ wá. ìjọba arólẹ̀ tó sọ pé ní gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá ti jẹ́ kó mọ̀ kú sógun ni bóyá náà lẹ́sìn bẹ̀rù. Gani ò fẹ́ kú o Àríkúyẹrí Àdàmú ò fẹ́ kú ni èyí tí wọ́n tún sọ ìní ìsìn wọ́n á ní Sunday ló rẹ̀ wá. gbogbo ẹ tó bá ti sọ̀rọ̀ àwọn àṣìṣe tó bá ń ṣe tẹ́ bá ti sọ báyìí wọ́n ní Sunday ló ràn yín wá. ẹ rò pé gbogbo ayé àtijọ́ tẹ́ fi dúdú bà wọ́n ojú àwọn ọmọ Yorùbá ti là àwọn káàró òjìrè ti jí ẹ lè tàn wá mọ́ tọ́nàdé continue láti máa ṣòṣì ẹ túbọ̀ expose ara yín dáadáa kí àwọn èèyàn lè rí yín tán wọ́n á rí yín dáadáa wọ́n sì rí yín tán ẹ̀yin aláìníkan ṣe ẹ tó bá tún ṣe ẹ tún fẹ́ dà dúró ẹ fẹ́ kó ṣe ẹ bá wa bí wọ́n gangan kí ni Sunday ọmọ Adéyẹmọ Àdìsá májàsọ̀lá nọmba 1 á ní ìkàyé kí ló gbà lọ́wọ́ yín kí ló ṣe fún yín gangan tẹ́ ẹ̀ bá wá lè sọ tó ń ṣe fún yín tó ń ka yín lára tàbí ń ta yín lára á jẹ́ pé ìkà ni yín ọ̀tá ìran wa ni yín àti gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń tan kámẹ́rà òṣì tó ń taná mọ́ rí láì ṣọlọ́dẹ ẹ kọ́ntínú ya yín o ẹ máa ṣépè fún gbogbo ìran káàró òjìrè èpè yín ò lè mọ́ wá àwọn OPC Gani Adamu àti Adamu fúnra ẹ̀ àwọn yẹn èpè ìná máa ń gbé gbogbo ìran Yorùbá ṣe ọmọ aládé so àwọn ọba wa ń wò yín àwọn aráàlú ń wò yín ṣé ẹ̀yin lè máa ṣàlàyé irú èèyàn tẹ́ ẹ jẹ́ fún wa ni àbáwá la máa fún yín ní kọ́pímẹ́ǹtì yẹn pé èèyàn ni wọ́n kẹ́ẹ̀tọ́ wí kẹ́ẹ̀tọ́ fọ ẹ máa tan kámẹ́rà wọn máa gbé Sunday ṣépè ẹ̀ẹ́dẹ̀ rò pé inú àwọn ọba máa dùn sí inú àwọn ọmọ ọ̀ràn káàró òjìrè dùn sí gbogbo àwọn èèyàn tó ń wò yín inú wọn dùn sí ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ kọ́ntínú ránu yín lógún ojú bàbá o lógún bá ti yá ẹ̀ta amúra kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bá dẹ̀ lè lọ ẹ jókòó nú ilé wọn bá ti ń ṣọdún Elékuru ọdún Ọlọ́ṣun gbogbo nǹkan bá ń ṣe ẹ máa bá wọn bọ yẹn náà ẹ fáyín. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóko lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn aná làmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín tẹ́sì mọ̀ fi etí ara yín bọ̀ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Ṣẹlẹ̀ lórí fọ́nrán lágbára ọ̀rọ̀ Elédùmarè orí wa ò ní gbàbọ̀dé ìṣẹ̀lẹ̀ lábí ọ̀bẹ ní ìṣẹ̀lẹ̀ sí wa ẹ sáà máa bá wa tẹ subscribe button yín ẹ máa bá wa like ẹ máa bá wa share mo fi àkókò ìmọ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé ibi tẹ́tí láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́tí gbọ́ wá tẹ́tí mọ́ wá lágbára ọ̀rọ̀ Elédùmarè ojú tẹ́ fi mọ́ wá ojú náà ní fọ́
tọ́ ẹ̀yin wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà nílé ròǹgbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dádù wá ẹ wo ibi táwa fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tún bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tún tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé òrèrè la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára ò kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálù wá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálù wá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóko lóòrèkóòrè bá a bá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. ìyá mi àtẹ̀yin bàbá mi ti ń bẹ ń lé o ẹ kú dédé àsìkò yìí ẹ dápẹ́ yìí èèyàn mi ẹ gbọ́ fídíò tí ń bọ̀ lókè yìí. iṣẹ́ pẹ̀lú wàhálà tó ń dálẹ̀ ilẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Igboho yìí ò ní jèrè. ọmọ Yorùbá wa ẹ dákun mo bẹ̀ yín ni ẹ bá mi sí àfídíò yìí kó dọ́dọ̀ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bákan náà mo fẹ́ kẹ́ ẹ bá sí àfídíò yìí kó dọ́dọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ọdún tó kọjá mo ṣe fídíò kan fídíò tí mo ṣe yìí mo pariwo Sunday Ìgbòho àti olóyè Ìbà Gani Adams pé kẹ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ sọ̀rọ̀ ṣé ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire só tẹ́ ẹ̀yin lọ́rùn ìbéèrè kejì ni wípé àti rí ìkan nínú àwọn mọ̀lẹ́bí yín táwọn Fúlàní pa àbí nínú àwọn ọba yín nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀ tí ì rí nínú wọn tí wọ́n jí gbé tí wọ́n sì pa ó yẹ kí n sọ̀rọ̀ sí yín àmọ́ èmi ò kí ń gbàgbé oore kò sí kékeré oore béèyàn bá ṣe mí lóore ọjọ́ kan gbogbo ọjọ́ ayé mi wọ́n máa rántí oore náà ni ìjà mọ́ 12 tẹ́ ẹ jà tẹ́ ẹ ṣẹ́gun tẹ́ ẹ jẹ́ kí ilẹ̀ káàárọ̀ òjíire kẹ́yìn ó ní òní jẹ́ ń bú yín ó ní òní jẹ́ ń sọ̀rọ̀ ń pa yín lọ rẹpẹtẹ tí mo ní jẹ́ ń sọ̀rọ̀ àléébù sí yín torí pé kíni ẹni bá ti gbàgbé oore kò lè rántí ohun tó dáa nínú ayé rẹ̀ ẹ dákun ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire mo fẹ́ bẹ̀ yín ni mo fẹ́ lo àpèbọ̀ fún yín ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Gani Adams kó fẹ̀ lójú ju báyìí lọ pàápàá jùlọ ọba Ọ̀jájá àti Ọ̀ọ̀ni Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ bá wo tí ń ṣẹlẹ̀ yìí ẹ má jà pé ilẹ̀ káàárọ̀ òjíire sí méjì o ẹ má jà là á ìdí ń bẹ ńlẹ̀ ìkọjá pé ká là á bẹ́ẹ̀ bá paná ogun iná ọ̀tẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí láàrin olóyè Sunday Igboho
àti ìbá Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀ tún kó wàhálà bá wa ní o ilẹ̀ káàárọ̀ òjíire yóò padà sílẹ̀ fáwọn Fúlàní láti wọlé sí wa lára dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó sì ṣe ká ẹ mọ́ kàkún àwọn ẹ̀yà kan ni tí wọ́n fẹ́ mú ọmọ káàárọ̀ òjíire lẹ́rú àwọn tó sì yẹ kó gbè wá ń jà kó jà ìjàgbara wa àwọn náà ní bẹ̀rẹ̀ sí bára wọn jà yìí o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá síra wọn ká wá bí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí bí ó sì paná tá a paná rẹ̀ tí agbára wọn ò ní fi ká wa ṣùgbọ́n tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá sí Sunday Igboho ńgbà tẹ́ yìí kọ̀ tẹ́ ẹ gbà wálẹ̀ tí Sunday Igboho sì ń gbìyànjú láti rí pé ipá àwọn ará bí yóò ká wa ẹ̀yin wá bínú ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Sunday Igboho pẹ̀lú adúrú èpè tí ìwọ ọba alẹ́ ilé tó ń sẹ́ lórí ọmọ káàárọ̀ òjíire gbogbo àwọn ìbúra tẹ́ ẹ ti búra àwọn èpè tó ń sẹ́hun ṣé ò ti rí wípé orí ara rẹ ló ń ṣépèlé ó ti dalẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire lúpẹ̀hùn nù torí nígbà tẹ́ ẹ̀ búra ẹ ní gbogbo tó wù kó dé ẹ ní dojú ìjà kọ ilẹ̀ káàárọ̀ òjíire àwọn tẹ́ ẹ wá dojú ìjà kọ báyìí ọmọ obo ni wọ́n o ṣé ará Ghana ni wọ́n ni àbí Côte d'Ivoire àbí ará àwọn Boko Haram lẹ́dojú ìjà kọ lórí wípé ó bẹ̀rẹ̀ sí ní jáde ó bẹ̀rẹ̀ sí ní dáàbò bo àwọn èèyàn rẹ̀ kò sí ní tẹ́ ẹ̀ pé ẹni content creator bó bá jẹ́ content creator ni ẹ dákun bẹ́ẹ̀ bá mọ̀ dáadáa ó máa tẹ́ wa lọ́rùn ju pé ká má rẹ̀ nìkan kan ìyẹn ni wípé ẹ̀ ń fẹ́ kí ọ̀rọ̀ yìí ìjínigbé àwọn Fúlàní ìṣekúpani àwọn Fúlàní kí wọ́n gbé fún yín ní kọ́ńtíráàtì ó túmọ̀ sí pé olóyè Sunday Igboho bà kọ́ńtíráàtì yín jẹ́ kò jẹ́ kí wọ́n gbé kọ́ńtíráàtì fún yín ó mà ṣe mí láàánú o ẹni agbójú okùn lé òjẹ́ ni ẹgbà gbogbo ẹ̀yin tá a fi sí tá a rò pé ẹ̀ ń gba lẹ́kàárọ̀ òjíire ẹ̀ sì fọwọ́ lẹ́ràn ẹ̀ ń wo lẹ́kàárọ̀ òjíire tó sì ń bàjẹ́ tó fi ń bàjẹ́ tó sì kàn yín tẹ́ ẹ sì rí pé ó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ojú màgbà mi ti fún yín o ẹ wo àwọn ìlú kan tí wọ́n ti sọ dahoro ẹ sì wá bẹ̀ gẹ́gẹ́ bí aláàbò ilẹ̀ káàárọ̀ òjíire ẹ sì jókòó bẹ́ẹ̀ sì ń wòran wa ó kù díẹ̀ káàtó bí nǹkan bá bàjẹ́ aláti wá ọ̀nà bá ṣe tó ni mo wá pè ẹ̀yin lọ́ba nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjíire ẹ járípa yín nílẹ̀ káàárọ̀ òjíire olóyè Sunday Igboho àti ìbá Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ọmọ káàárọ̀ òjíire làwọn méjèèjì sẹ́yìn lọ́ba èrò nílé ìpaná rẹ̀ ni àbí ẹ̀yin àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀ ní pé àwọn méjèèjì ká ẹ wá parí tí wàá wọ̀ tí ń bẹ láàrin wọn ẹ tún fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ ìjà láàrin Ọọ̀ni ti Ifẹ̀ àti ọba Aláàfin Ọ̀yọ́ ẹ tún fẹ́ pín bẹ́ẹ̀ kó jẹ́ fashion ilẹ̀ káàárọ̀ òjíire ò ní dàrú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lọ́ba wa tẹ́ ẹ súnmọ́ wọn ẹ̀yin tẹ́ ẹ ń bẹ lórí ipò yálà ó jẹ́ pọlitíṣíànì olóṣèlú àbí ó jẹ́ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ káàárọ̀ òjíire ẹ dákun ẹ dá sí rògbòdìyàn tó fẹ́ ṣẹlẹ̀ yìí o tí erin méjì bá ti jà koríko bẹ̀ ò ní tètè gbé rí Ìgbòho bá jẹ́ ààrẹ ọ̀nà kakanfò kò ní ò kì í ṣe ààrẹ ọ̀nà kakanfò kò ní o má ṣiṣẹ́ ẹ tìyẹ kò ní o má dáàbòbò bẹ́ẹ̀ bá rìn tẹ́ ẹ bá kanra kò sí yẹ kó jẹ́ ìjà kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ káàárọ̀ òjíire àti ààbò tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjíire ló ṣe kókó ìgbà tẹ́ ẹ bá sì lè gbà wá tẹ́ ẹ wá jáde tó jẹ́ pé ẹni tí tó fẹ́ gbà wá náà lẹ tún dojú ìjà kọ ó túmọ̀ sí pé ó tẹ́ ẹ̀yin lọ́rùn èyí tẹ̀ ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà àìmọ́jáde yín ni bẹ́ẹ̀ yìí bá wá ń bínú kí ni kí Àgbẹ̀kọ̀yà ó ṣe ìbá Gani Adams ẹ dákun ẹ pé àwọn ọmọlẹ́yìn yín o ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ káàárọ̀ òjíire tó ń ṣẹlẹ̀ kì í sàsìkò ìjà kì í sàsìkò ìjà lélẹ́yìí kì í sàsìkò ẹ̀sìn lélẹ́yìí láti ṣẹ́gun lórí àwọn báńdíìtì àwọn kidnapper àtàwọn terrorist tó wọ ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin náà wo gbogbo tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire gbogbo tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọ̀wọ́n oúnjẹ ń bẹ ń gbòòrò àwọn àgbẹ̀ wa ò lè lóko àwọn àgbẹ̀ wa ò lè rodò láti pẹja gbogbo ń tà ń rà wá di ọ̀wọ́n gógó bẹ́ẹ̀ bá fẹ́ dáná oúnjẹ gáàsì tá à ń lò ó ti dùn tó wọ́n tá ò lè rà mọ́ kílò gáàsì kan ti dùn 2,500 naira Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò ẹ dápẹ́ bá wa wá nǹkan ṣe sí àìtí jẹun wa nílẹ̀ káàárọ̀ òjíire káti ẹ̀gbà wípé epo wọn strike kò sí owó ò sí ń ta àwọn Fúlàní náà tún pa wá ń pakúpa ọdún wo láàtò ṣe lè gbà ọ̀rọ̀ lórí owó yìí náà ni
ẹ sáà fẹ́ gbowó bí ìbáṣepẹ́ ẹ fẹ́ gbowó ní OPC kí ló dé tẹ̀ ṣe jáde láti bí ọdún bíi méjì mẹ́ta tá ẹ ti wà ń lù ẹ sì ti pọ̀ gbogbo yín lẹ wà káàkiri ilẹ̀ káàárọ̀ òjìire ìlú tó OPC wà gan ti dahoro ó sì tẹ̀ yín lọ́rùn àwọn ìlú kan ń bẹ táwọn OPC wà ń bẹ gbogbo yín ti kó kúrò ń lù ń pé ẹ̀ ń dúró de kọ̀mándáǹtì tí ó sọ pàṣẹ fún yín pé kẹ́ ẹ múra àjálẹ̀ gbogbo àwọn ìlú tí bẹ́ẹ̀ ń Kwara títà ń wí èwo ni OPC ò sí bẹ́ẹ̀ òye ìbéèrè ni ọwọ́ ta lẹ ti gbà púrúfà lọ́dún tẹ́ ẹ jáde ṣèbí ìgbà tẹ́ ẹ jáde àwọn ọmọ káàró òjìire sì wọ́n tì yín lẹ́yìn wọ́n dúró digbí sí yín lẹ́yìn tẹ́ ẹ fi débi tẹ́ ẹ fi dàràbà tẹ́ ẹ fi débi tẹ́ ẹ dé yìí bá a bá wo ìpìlẹ̀ yín náà ṣèbí ẹ̀yin náà ya lẹ́yìn ẹnìkan náà ni. bẹ́ẹ̀ bá fẹ́ ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ káàró òjìire ẹ mú ti Sunday Igboho ẹ pàtì sẹ́gbẹ̀ẹ́ kan kẹ́yìn náà jáde kẹ́ ẹ wá ń tẹ́ ẹ ṣe tí ìlọsíwájú ààbò wa yóò fi péye nílẹ̀ káàárọ̀ òjìire bí bẹ́ẹ̀ kọ́ ẹ fẹ́ dákun tí ń ṣẹlẹ̀ yìí náà ni o ẹ fẹ́ bà gbogbo rẹ̀ jẹ́ ẹnìyẹn dàbí lóògùn ẹ wá fẹ́ fọ́ lẹ́yìn gbogbo ẹnikẹ́ni tó bá gbàbọ̀dì fúnlẹ̀ káàárọ̀ òjìire tó tún fẹ́ dákun tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìire kò ní jèrè ọmọ gbogbo tó bá ṣe láàárọ̀ yóò bàjẹ́ ni tẹ́ ẹ̀ bá ti lè wá nǹkan tẹ́ ẹ ṣe sí ẹ dákun ẹ mọ̀ dá sí ẹ̀rọ àfi olóyè Sunday Igboho lẹ̀ kó máa ṣiṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ fẹ́ dá sí ẹ̀yin náà ẹ jáde ẹ wọnú igbó lọ ẹ lé àwọn Fúlàní tí ń bẹ lórí ilẹ̀ wa ẹ já lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká fàgbọ̀ wá bẹ́ẹ̀ nìyẹn àìmásílẹ̀ yìí ó fi hàn pé ẹ mọ̀ọ́mọ̀ dókòó lé ni ẹ mọ̀ọ́mọ̀ lùkìmọ́ lé ni bí ìbá Gani Adams bá tẹ̀ sọ̀rọ̀ sẹ́yìn ẹ̀yin ò lè pera yín jọ ká ẹ wá wò pé n ti bẹ́ẹ̀ lẹ̀ káàárọ̀ òjìire kẹ́sì sọ fún ìbá Gani Adams pé ibi ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìire ṣe ń lọ yìí o ṣebí ààbò tiwa lẹni fi gbé OPC kalẹ̀ a mọ̀ wípé yóò padà ṣàǹfààní fún yín látìgbà tó sì ń ṣàǹfààní fún yín náà ẹ wá rí ní tẹ́ ẹ fi sọ fọmọ káàárọ̀ òjìire ju pé kẹ́ ẹ wá jáde báyìí kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá olóyè Sunday Igboho jà pé kí ló dé tó fi jáde tó fi dáàbò bo àwọn ọmọ káàárọ̀ òjìire nítorí pé ẹ fẹ́ gbà ní kọ́ńtíráàtì bó bá jẹ́ pé ẹni ó gbàyàwó níyàwó lẹ́ẹ̀ fẹ́ dá sí láì gbàṣẹ lọ́wọ́ ìjọba ẹ̀ dá sí ẹni wọn jẹ ń gbèsè tẹ fẹ́ lọ dá sí ẹ padà dá sí ẹni tó jẹyàn lówó tí ò san ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé bọ̀tẹ̀ lọ fi ń ká wọn mọ́lé tẹ fi mú wọn wá síbi tẹ ti ń jókòó tẹ dájọ́ ẹjọ́ kẹjọ́ owó dìgbà tí ó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjìire ẹ wá ní ẹ̀ dúró de àṣẹ lọ́wọ́ ọ̀tá ni ó dìgbà ó bá pa wá rọ ìgbà ńlá ẹ̀ tó mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjìire ẹ jókòó ẹ̀yin náà ẹ wò ó nígbà tí mo sì sọ fún ìbá Gani Adams bí oṣù bíi mẹ́ta sẹ́yìn tí mo ṣe fídíò lórí fọ́nrán mi mo sọ fún wọn wípé bí wọ́n bá bí mo ṣe ń wo yìí ìgbà tí wọ́n bá padà jáde síta ó ṣeé ṣe kí wọ́n má níyì mọ́ òun lẹ wá jáde báyìí o ẹ dákun ìbéèrè tí mo wá béèrè lọ́wọ́ yín ṣe ẹ ti wá níyì báyìí oríyìn ìwòlẹ̀ wá gbà ẹ̀yin náà orí bẹ́ẹ̀ fọ́nrán yín báwọn ọmọ káàárọ̀ òjìire ṣe ń ṣépè tí wọ́n bú yín lórí wípé ìgbà tó yẹ ká ẹ jáde ẹ ò jáde ẹ wá fẹ́ pàtàn ta ni ò ní páàsì gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti ń wí ta ni ò ní tàn èwo ló ní tàn dáadáa níbẹ̀rẹ̀ yín bẹ̀ kí lẹ fẹ́ sọ fún wa nípa ọ̀rọ̀ Sunday Igboho tí ò ṣẹlẹ̀ sẹ́yìn náà èwo la àmọ̀tán rẹ̀ bẹ́ẹ̀ ṣe dá ẹgbẹ́ OPC sílẹ̀ èwo la àmọ̀ bí Sunday Igboho náà bá gba ọ̀nà kọ́ṣà náà ni ó padà jáde kò sẹ́ni tí ò lè ronú pìwàdà bó bá jówó náà ló wá ẹjọ́ wá owó àmọ́ kó rí ààbò kárí ààbò ń tà fẹ́ ìbá Gani Adams oyè tẹ́ ẹ jẹ́ oyè àgbà ni béèyàn bá jẹ ààrẹ ọ̀nà kakanfò ẹ̀yin náà ti dàgbà ẹ fọwọ́ wọ́nú ni o gbogbo tẹ́ ẹ bá bá àti gbogbo tẹ́ ẹ mọ̀ èmi náà mọ̀ wípé oore káàárọ̀ òjìire ṣòro ṣe Sunday Igboho tó jáde náà gan fúnra ẹ̀yin náà gbọ́ bá àwọn ọmọ káàárọ̀ òjìire nínú àwọn kan abẹ̀yìn bẹ́bọ jẹ́ tí wọ́n fẹ́ kí àwọn Fúlàní jọba lórí wa nílẹ̀ káàárọ̀ òjìire bí wọ́n ṣe ń bá a jà bẹ́ẹ̀ náà ni wọ́n bá ẹ̀yin náà jà lápá kan pé bó jẹ́ ẹ̀yin náà ni wọ́n ní ó jáde àwọn kan náà ó dìde wọ́n bẹ̀rẹ̀ sí ń bá yín jà oore Yorùbá náà ṣòro ó ṣe àmọ́ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí olójú òní lajú rẹ̀ lẹ̀ kí tàlùbọ̀ kò wọ́ ó yé mi dáadáa pé ìtara pé ohun tó yẹ kí wọ́n ṣe lásìkò tí wọn ò ṣe lè fi dákẹ́ tẹ̀ fi wò wọ́n ràn ṣùgbọ́n tá a bá ro dúdùn fọ̀n á họra dé egun olóyè Gani Adams ẹ dákun ẹ fọwọ́wọ́nú ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ọ̀rọ̀ ìjàkọ́ ẹ pé àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn yín gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn yín ẹ dákun ẹ pè wọ́n wálé o kọ́ má dá wàhálà sílẹ̀ ńlẹ̀ káàárọ̀ òjìire o ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ àwọn bandits ọ̀rọ̀ kidnapper àwọn Fúlàní Islamization òun ló ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin náà má tún gbé tiyín sí o
bí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa pátá là á jáde là á gbébọn fúnra wa tá a dáàbò bora wa ẹni ó bá dáṣọ fún ni gẹ́gẹ́ bí àwọn àgbà tọrùn ẹ̀ là á kọ́ wò ó àwa náà ń wòran yín o itú tẹ́ ẹ fẹ́ pa bóyá ẹ fẹ́ ní kí Sunday Igboho kó padà sínú ilé ni o kó má ṣe nǹkan kan mọ́ ẹ̀já mọ̀ ẹ̀yẹ pẹ́kọ̀rọ̀ mọ́ sọ láàrin ajénímù ní pẹ́kọ̀rọ̀ ibi tẹ́ ẹ bá ń lọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ̀já mọ̀ ṣe ẹ fẹ́ kó lóye Sunday Igboho kó má jáde mọ́ kó padà sínú ilé ni ẹ̀yin fẹ́ jáde kẹ́yìn wá ṣiṣẹ́ kẹ́yìn wá gboríyìn ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire ẹ fi olóyè Ìbà Gani Adams sílẹ̀ n tó bá bá ẹ̀já gbà wọlé bẹ́ẹ̀ ẹ̀já sowọ́pọ̀ pẹ̀lú àwọn méjèèjì kí ìtẹ̀síwájú ìlọsíwájú ààbò àti ohun tó dáa nílẹ̀ Káàárọ̀ Oòjíire kó ṣeé ṣe ẹ dákun ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire àìsí ń bẹ̀ láì bá wọn dá sí i àti wá dá sí i báyìí ẹ̀já wá nǹkan ṣe o kó tó di pé ọ̀rọ̀ ìfẹ́ lójújú báyìí lọ ájú ṣe fún gbogbo wa o láyọ̀ àti àlàáfíà láàtún pàdé èmi náà ni òdìmọ̀rọ̀ ọmọ olówó apẹ òsọmọ òdì sọmọ ọba òdì tí kì í bẹ̀rù òdì tí kì í fòyà ọmọ akínlòdì èmi gangan náà nù ń wòye ẹ ṣe. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní ilá fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà nílé rò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ẹ bá wa wò fúnra wọn.